ṣé ọdún 2025 tí a wà yìí ṣé ọdún a fi àwọn ọba wa ṣẹ̀sìn òun ni ọdún tí a bọ́ sí. ṣé Ọọ̀ni of Ifẹ̀ lè jókòó bẹ́ẹ̀ kẹ́nìkan wá dé kó sọ yìí pé kí Ọọ̀ni of Ifẹ̀ kó dìde ẹnìkan fẹ́ jókòó kò lè ṣeé ṣe. oṣù kelòó tí Aláàfin dórí àpèrè tí gbogbo ilẹ̀ Yorùbá tó ti di gbọ́mi sí omi òtó. iṣu ata yanyan òun ni ọba Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbé dé. tálẹ́ńtọ́ wá pa ìtàn kí ìtàn fún Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi wá ń da omi àlàáfíà ilẹ̀ kóòtù òjìrè ní àmú. tábàwò látìgbà tí a ti bọ́ sí ọdún 2025 yìí lórí ẹ̀rọ ayélujára lórí àwọn ìtàkùn ayélujára gbogbo kákàkiri ìfi ọba ṣẹ̀sìn ló pọ̀ jù. fàtìrí dọ́là ó ti wá mú ọba kọ́ba ti wá fi ojú àwọn ará ìlú ó ti fi gbolẹ̀ pé ọba eléyìí ó lọ sílùú òyìnbó ó lọ lu jìbìtì ńbẹ wọ́n dá ẹ̀wọ̀n fún wọn ní kó lọ ṣẹ̀wọ̀n ọdún 4. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa ẹ má bá wa subscribe tẹ́ bá ti subscribe tán ẹ turn notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó kù tí ẹ má máa wò ẹ bá wa like ẹ bá wa share kẹ́sì bá wa comment ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. àwọn nǹkan kan ni mo fẹ́ wá sọ fún wa ní orí ètò lénìí. mo ti fẹ́ béèrè ìbéèrè kan ní ọwọ́ wa àti ọwọ́ àwọn ọba àlàyé wa. ní àkọ́kọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé ọdún 2025 tí a wà yìí ṣé ọdún a fi àwọn ọba wa ṣẹ̀sìn òun ni ọdún tí a bọ́ sí torí pé tábàwò látìgbà tí a ti bọ́ sí ọdún 2025 yìí lórí ẹ̀rọ ayélujára lórí àwọn ìtàkùn ayélujára gbogbo kákàkiri ìfi ọba ṣẹ̀sìn ló pọ̀ jù. kákọ́ gbọ́ pé ọba eléyìí ó lọ sílùú òyìnbó ó lọ lu jìbìtì ńbẹ̀ wọ́n dá ẹ̀wọ̀n fún wọn ní kó lọ ṣẹ̀wọ̀n ọdún 4. ẹ wọ́n bá kan tí wọ́n pè ní ọba ní ìpẹ̀tù mòdù ọba Olóyèdé ọba lu jìbìtì nílùú òyìnbó láti gba covid torí ẹ máa ń sọ fún gbogbo àwọn èèyàn wípé máa ní wípé bóyá ìwà àbàjẹ́ tó o ti ṣe ó ti lọ kó lọ o. àwọn àgbàlagbà wọn á máa pòwe wípé bí àlọ́ bá lọ àbọ̀ sì ń bọ̀. àwọn bàbá kan tó máa ń pòwe kan wípé tá a bá sọ̀kò síwájú bó pẹ́ bóyá a máa bá ìwọ ọba ìlú ìpòtùmọ̀dù tí wọ́n lọ lu jìbìtì owó covid-19 nílùú òyìnbó nígbà tí ọ̀rọ̀ máa bounce back padà ọba wà ní gbága nílùú òyìnbó. òun mojú wá sọ pé ṣé ọdún 2025 tá a wà yìí ṣé ọdún ìfọbaṣẹ̀sìn ìfọbaṣẹlẹ́yà lọ́dún tí a bọ́ sí yìí. ọba Olóyèdé wọ́n ti dá ẹ̀wọ̀n ọdún 4 fún ní ìpòtùmọ̀dù kó tó di pé ọba ìdórí àpèrè àwọn ará ìlú tàbí ká sọ pé nígbà tó dórí àpèrè àwọn ará ìlú wọn ò fẹ́ràn ọba yìí nítorí pé bó ṣe máa ń ṣe wọn ní tó bá lo ọ̀sẹ̀ kan nílùú á lọ lo bí oṣù bíi 8 nílùú òyìnbó ṣọba náà nìyẹn. kọba tó dórí àpèrè wọn pariwo títí àwọn ò fẹ́ ọba yìí àwọn ò fẹ́ ọba yìí àwọn ò fẹ́ ọba yìí. wọ́n sọ wípé ọba ti mọ dọ́là ṣebí tí Ifá bá rí dọ́là ṣé kò ní ṣe òun fọ̀ náà lè sìn Ifá ti rí dọ́là ó ti wá mú ọba kọ́ba ti wá fi ojú àwọn ará ìlú ó ti fi gbolẹ̀. wọ́n ti dá ẹ̀wọ̀n fún ọba ìyẹn ní àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì tá a fi sọ pé ṣé ọdún 2025 tá a wà yìí ṣé ọdún ìfọbaṣẹ̀sìn òun ní ọdún ìní àbí ọdún ìfọbaṣe ẹlẹ́yà. fọ́nrán kan wà tó ti ń lọ káàkiri bí oṣù bíi mélòó kan lórí ìtàkùn ayélujára láàrin ọba Aláàfin àti olórí ọba ilẹ̀ Yorùbá
tí ń ṣe Ọ̀ọ̀ni of Ifẹ̀ oṣù kelòó tí Aláàfin dórí àpèrè tí gbogbo ilẹ̀ Yorùbá tó ti di gbọ́mi sí omi òtó. Àwọn tó ń pòwe ayọ̀ngbòfọ̀ one yam pepper scatter scatter iṣu ata yanyan òun ni ọba Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbédé. Wọ́n sọ wípé àwọn lolórí láti ilẹ̀ láti mọ̀ wípé Odùduwà èèyàn Ọ̀ọ̀ni of Ifẹ̀ ní olórí gbogbo àwọn ọba. Tálẹ́ńtọ́ wá pa ìtàn kí ìtàn fún Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi wá ń da omi àlàáfíà ilẹ̀ kóòtù òjìrì ní àmú pẹ̀lú bí wọ́n ṣe ń da gbogbo omi àlàáfíà iná rú. Ọba wa Ọ̀jájá kejì Ògúnwùsì wọn kú sọ kankan sí bàbá fọwọ́ lẹ́rán wọ́n ń wò wọ́n mọ̀ pé Ọlọ́run máa gbèjà wọn. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run gbèjà ọba wa Ògúnwùsì olórí ọba ilẹ̀ Yorùbá nítorí pé ọmọlẹ́yìn wọn ni Aláàfin Ọ̀yọ́ jẹ́. Mo tún wá sọ ọ̀kan nínú fọ́nrán tí mo ṣe kọjá pé ká sọ pé Aláàfin fẹ́ gbọ́wọ́ kọ ọwọ́ tí wọ́n gbé yẹn kí ló lè tó àwọn ọmọ Ọ̀yọ́ lè fà wọ́n sẹ́yìn pé bàbá ẹ má jẹ́ kí etí wa kó gbọ́ nǹkan tí ò dáa. Ọ̀ọ̀ni of Ifẹ̀ ló lórí ọba. Nígbà tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ jẹ́ olórí ọba Aláàfin Ọ̀yọ́ jẹ́ ẹlẹ́ẹ̀kejì Ọ̀ọ̀ni of Ifẹ̀. Nígbà tí ọba Benin jẹ́ ẹlẹ́ẹ̀kẹta Aláké tilẹ̀ Ẹ̀gbá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin Àwùjalẹ̀ Ìjẹ̀bú jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún. Kí ló dé tí ọba nọmba 2 tó bá fẹ́ pèrè ẹ̀ ní ọba nọmba 1? Ṣùgbọ́n bàbá wa Ọ̀ọ̀ni of Ifẹ̀ wọ́n ń wò wọ́n sọ ọba tó ní understanding tó pé ọba tó ní làákàyè òun ni Ọ̀ọ̀ni of Ifẹ̀ olórí ọba ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ tí a lò kọjá yìí Ọlọ́run gbèjà Ọ̀ọ̀ni of Ifẹ̀ nígbà tí Aláàfin rí ibi ọjọ́ ìbí ìgbínẹ̀dọ̀ tí wọ́n lé Aláàfin dìde pé kó dìde ọba kan fẹ́ jókòó. Nǹkan tí wọ́n fẹ́ béèrè ní pé ṣé Ọ̀ọ̀ni of Ifẹ̀ lè jókòó bẹ́ẹ̀ kẹ́nìkan wá dé kó sọ yìí pé kí Ọ̀ọ̀ni of Ifẹ̀ kó dìde ẹnìkan fẹ́ jókòó kò lè ṣeé ṣe nítorí pé Ọlọ́run fẹ́ dìdí yẹ̀yẹ́ Aláàfin Ọ̀yọ́ òun ló fèrè bẹ́ẹ̀. Gbogbo alágbára ẹ jẹ́ ká máa ṣọ́ agbára lò ẹ̀ẹ́dẹ̀ wà ní agbára kankan nítorí pé gbogbo wa pátápátá ti mọ̀ pé Ọ̀ọ̀ni of Ifẹ̀ ni olórí ọba ilẹ̀ Yorùbá. Àwọn dídìrín kan tó jẹ́ inú ọmọ Ọ̀yọ́ wọ́n wá sọ wípé Ọ̀ọ̀ni of Ifẹ̀ ṣe bí àbọ̀ rẹ ni Ọ̀ọ̀ni of Ifẹ̀ gbà pé àbọ̀ rẹ lòun àti gbé lórí pé Ọ̀ọ̀ni of Ifẹ̀ ló lórí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí àwọn ọba kọ̀ọ̀kan tẹ̀ ń jẹ́rìí sí. Bàbá wa Aláké tilẹ̀ Ẹ̀gbá ti sọ pé Ọ̀ọ̀ni of Ifẹ̀ ni olórí ọba ilẹ̀ Yorùbá tí kò sí ẹnì kọ̀ọ̀kan tí ó lè mú kó. ẹ̀yin Ọ̀yọ́ wa kò ní jó báyìí lọ ní orí ètò. Ẹ bá wa pín fọ́nrán yìí kó délé kó dóko kó kàn wọ́n mọ Ọ̀yọ́ lára kó kàn wọ́n mọ Ilé Ifẹ̀ lára. lágbára Ọlọ́run wà láti dààmú kò ní dé bá ilẹ̀ Yorùbá. Òkodoro Yorùbá tẹlifíṣàn kò ní jò báyìí lọ. Ojú tẹ́ fi ń wà kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wà kò ní di. Ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.